iṣẹ́ tó bá ń ṣe tọ́lọ̀ yẹn láàyò ó gbọ́dọ̀ takú sójú kan ọlá rẹ̀ ó gbọ́dọ̀ takú sójú kan táyé ẹ bá ti takú sójú kan ó ṣiṣẹ́ yẹn bọ́lọ̀ ní ti fẹ́ kó ṣe iṣẹ́ yẹn gbọ́dọ̀ máa tẹ̀síwájú Jóòbù orí 8:7 ó ní bẹ̀rẹ̀ mi tiẹ̀ lè kéré gbogbo iṣẹ́ tọ́lọ̀ ń bá yàn wá láàyò ìní ìbẹ̀rẹ̀ rẹ̀ ó kéré ó ní ṣùgbọ́n ntọ́ dá mi lójú ni pé ìgbẹ̀yìn mi yóò tóbi gidigidi bẹ́ẹ̀ ni a kì í sì kẹ́gàn ọjọ́ kékeré bẹ́ẹ̀ ni Lúùkù orí 16:10-12 ohun tá a bá fún ọ ní ohun kékeré tó bá jó lóòótọ́ ń díẹ̀ wọn ò fi ẹ̀sùn lórí ńlá tá a bá wà fún ẹ ní nǹkan tí kìí ṣe tiẹ̀ gan iṣẹ́ tí ì ṣiṣẹ́ tiẹ̀ Ọlọ́run á máa gbà yàn láàyè bẹ́ẹ̀ iṣẹ́ tí ì ṣe tiẹ̀ á kọ́kọ́ fún ẹ pé kó o máa ṣe tó bá ṣiṣẹ́ tí kìí ṣe ìyẹn ni pé ìpín iṣẹ́ ẹlòmíì wọn á ní kó o máa ṣe onírànlọ́wọ́ onígbọ̀n fún ẹni tó bá wá ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n náà ló ní Ọlọ́run á fi iṣẹ́ tiẹ̀ fún ọ bí o ṣe rí nìyẹn tó bá jó lóòótọ́ lówó tọ́lọ́run fún ẹ kékeré wọn á fún ẹ lówó ńlá a máa ń ṣiṣẹ́ lọ́dún tá a fi máa ń gbà mú èrè ìdí ìwàsáyé sẹ́ni ìwé oníwàásù orí 3:1 ó ní ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún ohun gbogbo tá a sì ń ṣe ní abẹ́ oòrùn yìí ló ní ìdí tá a fi gbọ́dọ̀ fi ṣe.